àwọn youth ló yẹ kó lé Olúwo kúrò ní ibẹ̀ yẹn. Wọ́n lè jáde kan tilẹ̀kùn. When he was in Canada, he was a houseboy, he was a gangster. Ìyẹn Olúwo gangan. Olúwo was a gangster in London, in Canada. He has no job. We are all there together. I was in Dundas and running mates. My son took me down there. We were under the mentorship of Kunle Lawan. Then Sunday Ogunobi took me down to Canada. Igboho will soon come in. Igboho won't born. He will soon come in. The time is up. But mind you, we have a case. We are not fighting like the Igbo. Igbo are noise makers. Ariwo ni Igbo. Yeah, I will call the music. Oluwo is a boy. I don't know why you call him a king. You know, when you are going to London and you apply for your visa, you started from the passport. After the passport, you have a statement of account. Yes, sir. That is your own. Then when you now appear before the window in the embassy, whatever they ask you about your movement, you'll be able to say anything. They brought Pa Ogundoku, brought Oluwo to that place. They have a ready-made KBC, which the Ifa and all the people in the town, the youth and the old and the women that are accepted to put in the position to be the Olu of Iwo. But Oyinlola was the man that caused trouble. Oyinlola is more or less a troubleshooter. He was the one that, not Oyinlola, the governor, that went to ADC. What's that? Oyetola. These are the people who enforced Baba Ogundokun to put that man there as a king. And to my greatest observation, the little education Oluwo has, school started to fail out, was given to him by the family of Onni of Ife. Is the father of Onni of Ife was the one that mentored the two of them together. So Onni of Ife cannot plant anybody in his house. Onni is too okay than that. He can't do that. So what really happened is that it was in a party where a Legacy was doing a bad day or something like that. That was where he met, that's where he met the lady. There are two. But Oluwo said he liked that lady and he wanted to marry the lady. Then they started from the place. Nobody ever plants that lady. He's a Canadian. Yes, sir. When he was in Canada, he was a houseboy, he was a gangster. Oluwo was a gangster in London, in Canada. He has no job. We are all there together. I was in Dundas and running mates. My son took me down there. We were under the mentorship of Kunle Lawan. Then Sunday Ogunobi took me down to Canada. My father has helped me when I wanted to travel. Now that they need a sound prophet in Canada, so he helped his shepherd to take me down to Canada. So I was there with them, and everything was fine. And then this boy in question, the king in question, you said, your own king. The world did not have a king. They only have a thug that is disturbing the place, the palace. A thug? A thug. Then later, the Lord himself, we wind up this guy, we have a little time for him to go. You know what I'm saying? Yes, sir. Because it's because we didn't have good youth in the city. Our youth ló yẹ kó lé Olúwo kúrò ní ibẹ̀ yẹn. Wọ́n lè jáde kan tilẹ̀kùn. So ìyẹn ni àwọn èèyàn lè ṣe. Ogundoku ni governor force pé ẹni tí wọ́n endorse nìyẹn. So tí ó fi débẹ̀ wọn ò mọ̀. Then ó dẹ̀ tún pé bàbá yẹn
bàbá Ògúndòkun pé kó jọ òun ló máa jẹ́ bàbá ọba òun ló máa jẹ́ gbogbo ẹ̀ nígbà tó máa bẹ̀rẹ̀ bàbá Ògúndòkun ló kọ́ fi nulẹ̀ bàbá yẹn ló kọ́ fi nulẹ̀ then lẹ́yìn yẹn bàbá yẹn tó gbé lọ bá Ọbásanjọ́ later Ọbásanjọ́ tó wá regret pé báwo ló ṣe gbé tọ́ọ̀gì wá bá mi Ọbásanjọ́ ló kọ́ rí ìyẹn ṣe pé Ọbásanjọ́ wòlíì but òun ló kọ́ rí behaviour ìnáwó tọ́ọ̀gì ló gbé wá bá wa lẹ́yìn fún òtítù bú Ọbásanjọ́ lẹ́yìn yẹn so kò ní ọpọlọ ó dẹ̀ ti lo drug dáadáa ó mu gbó ó gbin gbó ó pọn igbó ó ṣe gbogbo ẹ̀ ó mu Colorado ó mu Clara ó mu Sẹ̀tìmà ó mu Yerima ó tẹ̀ tó mu Tinubu so gbogbo yẹn òun ló ní nǹkan ẹ̀ ṣó ti yẹ so kò sí nǹkan tá a fẹ́ jà fún bẹ̀ ohun gbogbo tó bá ti ní bẹ̀rẹ̀ ó máa lópin ìwé oníwàásù 3 from verse 1 to 5 only there is time for everything under heaven. There was a time when you were a toddler. There was a time you grow and grow and grow until even now your parents go níbo làwọn ọmọ yìí wà o ẹ jẹ́ ká ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ọmọ tó dé but things ti dá rent yẹ so automatically kò sí anybody tí ó fẹ́ mú Olúwo because ayé aláyè ló wà is a wrong person in that office so we don't need to stress much but our family Ọ̀ní o wọ́n ti ṣe bẹ̀m̀bẹ̀ lórí láìfù ẹ̀ bó bá gbọ́ lóun fẹ́ kàwé kó gírádùétì bí Ọ̀ní ó lè ṣe wọn bàbá Ọ̀ní bàbá tó bí eléyìí tó wà ń bẹ yìí ó rẹ́dì àti kọ́ but orí ẹ̀ dọ́ta so ẹni tó rí ẹ̀ dọ́ta tó ti já síta láti kékeré tẹ̀wá lọ mú wá ní kó wá jọba nǹkan tó ṣẹlẹ̀ nínú 1 Samuel 6 from verse 1 to 10 16 1 to 10 said ó ní àwọn ọmọ tó kójọ síbi Samuel sì bi Jésè lérè pé àti gbogbo àwọn ọmọ rẹ̀ ọmọ ló wà yẹn bí òun dáhùn wípé àbígbẹ́ ìran ni ó kù sáàwò òun sún àgùntàn Samuel sì wí fún pé ránṣẹ́ kí o mú wá nítorí a kì yóò jókòó títí òun ò fi dé ó sì ránṣẹ́ ó sì mú wá ó jẹ́ ẹni pupa tí ó lẹ́wà lójú ó dára láti wò Olúwa sì fún pé dìde fi òróró sàá ní àmì nítorí òun náà ni èyí. then ọba yẹn again lẹ́yìn tó ń yàn tán òun náà ló tún pa Goliath ohun rere tó ń ṣe sí ìlú pọ̀ òun ló tún gbà tí wèrè bá bọ́ sórí Saul òun ló tún ràn lọ́wọ́ so eléyìí ò ní ràn lọ́wọ́ gan ọmọ Israel dẹ́gẹ́ ní kó lọ mú dọ́kúmẹ̀ kó ṣe ní Canada wá àti ibi tó ti ṣe ní Canada kò ní kankan àwọn obìnrin ló gbá lójú káàkiri tó ń jẹ subahàn tó ń jẹ gíra tó ń ṣe gbogbo ẹ̀ so bó ṣe rí nìyẹn so Ọ̀ní ni kò ní sùúrù torí clear conscience fear no accusation then káwọn ní bójútó nǹkan tó ṣẹlẹ̀ sí wa wàhálà tó ń ṣẹlẹ̀ ní Kwara yẹn ló yẹ ká bójútó then wọ́n ní kí gbogbo àwọn ọba come together ṣé bó rí wàyí náà náà jọba lé lórí kàn jẹ́ kálàáfíà ó wà so tálàáfíà bá ti wà ọ̀rọ̀ Olúwo ò ṣe wàhálà it is no match to Ọ̀ní because ó ń la lára gbogbo àwọn tó ń ṣe nǹkan ńláńlá fún Ọ̀ní yẹn ó fẹ́ kàn wá máa ṣe irú ẹ̀ fóun ṣùgbọ́n ẹgbẹ́ ẹja máa ṣe kí ni ló máa tọ́ ti tán. ẹ ṣeun gan sir. Thank you sir. bàbá nígbà tí ìyàwó Ọ̀ní of Ifẹ̀ yìí tó grant ìtàwé torí arábìnrin yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tó sọ tó yẹ pé ṣé ìyàwó Olúwo tó lọ yẹn ìyàwó Olúwo nínú ìtàwé tó sọ. àwọn ọba yẹn ló dáwó jọ fún un. bẹ́ẹ̀ni. àwọn ló gba passport àwọn ló ṣe gbogbo mi ò mọ bí tí wọ́n ti rí ti ọ̀bọ̀ èmi mọ̀ so àwọn ló dáwó jọ tó ń gba passport tó ń ṣe everything tó fi travel wọ́n fẹ́ yí ọmọ yẹn lórí because Olúwo fẹ́ lé Olúwo ti wà kò sí ọpọlọ ẹ̀ ti lọ àwọn ló ṣe páálí fún ọmọ at everything àwọn Elégùṣì at everything wọ́n ní àgbà kí wà lọ́jà ọmọ tuntun wọ́ so woman wọn rẹ̀ ti dúpẹ́ kó woman ti come out gẹ́gẹ́ bó ṣe sọ èmi ò hó but nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n sọ fún ẹ so wọ́n sóbìnrin ṣì wà láyé láti defend ara ẹ̀ so eléyìí ò lè jẹ́ wàhálà wa so we just forget the whole thing. Wow. ẹ ṣeun gan sir. Thank you sir. bàbá ẹ ṣeun gan dádì. Thanks sir. dádì nínú àwọn nǹkan tí mo tún rí nínú ti Olúwo yìí nǹkan tó fẹ́ jẹ́ kí tiẹ̀ sọ̀rọ̀ yìí ni pé wọ́n ní gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń sọ wọ́n ní ọ̀rọ̀ tó bá yẹ ká sọ nílé ilé ló yẹ ká ti sọ ọ̀rọ̀ tó bá yẹ ká sọ. ilé oṣù ọmọ ilé ọmọ ọ̀tá jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ̀ ń tà náà. dádì nínú nǹkan tí mo tiẹ̀ wò tó mo tiẹ̀ lérò pé gẹ́gẹ́ bí ọba nígbà tó ní orí ọ̀fẹ́. kì í ṣọba téèyàn bá lọ wà nípò you know when you are in a wrong office and that's how you are going to be misbehaving ta lọ̀rẹ́ ẹ̀ ń sìn ta lọ̀rẹ́ Olúwo torí ó ti tọ̀ ban lélẹ̀ tó débẹ̀ yìí ó ti lọ sí Saudi Arabia
ó ti lọ parọ́ fún wọn, ó ti wá góòdù, ó ti tàdájì ìlú yẹn, ó ti ń talẹ̀, then ó ti ń ta travel, so kí ló expect? Ṣé ọba nìyẹn? So má yọ̀rọ̀ ẹ̀ lẹ́nu náà. Ṣebí Hope Uzodinma, who was the governor of Imo State, he was one time an armed robber. Ṣebí ó já ó jẹ sí Ekele they should call this Igbo boss. But now he has to repent. So you can repent. But Togri is Oluwo. Oluwo is going to die for those Togri. He has no credibility. The gods of the land know what to do. And when it's time, he will do it. So you don't beg God to fight. No. Let God take his... the time we take... Time is a greater healer. It will strike when it will strike. So don't worry. Ẹ ṣeun gan bàbá. Bàbá, nínú àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ lẹ́njọ́ mẹ́ta ẹ̀ nípa ti bó ṣe pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní Kwara State. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, Sunday Igboho wọ́n wá sọ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Kwara wọ́n ti ń pè òun pé kó jọ kó wá gbà wọ́n, pé pípa yìí pọ̀, ní pé àwọn Fúlàní yìí wọ́n fẹ́ lé àwọn kúrò ní ilẹ̀ àwọn. Ní pé ṣùgbọ́n nǹkan tó wá tí Sunday Igboho wá ń tẹnumọ́ tí mo dẹ̀ fẹ́ béèrè pé ǹjẹ́ ṣé Ọlọ́run ti kọ̀ sí Sunday Igboho ní pé ó ní ohun òun láti wà ń bí, ṣùgbọ́n wanted tó fi sórí Sunday Igboho bàbá ṣé wọ́n máa yọ kúrò torí pé Sunday Igboho Yorùbá ni, bàbá wa Tinubu Yorùbá ni, ẹni tó dẹ̀ fi wanted sórí Sunday Igboho òun ni Buhari tó ti dolóògbé. Bàbá ṣé wọ́n máa yọ wanted kúrò lórí Sunday Igboho? Fulani ló fi wanted sórí Igboho, kì í ṣe Nigeria. Bẹ́ẹ̀ni. Buhari said he cannot move with anybody or work with anybody in Nigeria except it's a Fulani. And look at his cabinet. Everybody was full. It's full of Fulani. The fact is that he said in the book of Proverbs 18 verse 16, he said, your talent will make way for you. Igboho has the talent. Igboho is not a wanted person. Igboho is not what? It's not a wanted person. You are the one that went to his house, to burgle his house, to kill his friend, and damage his property, and burn his house. Who sent them there? It's Buhari. And where is Buhari? Buhari want to kill Igboho in July 1. And at the end of the day, he turned around again. Another July, Buhari died. So automatically, God is there, up there. Igboho will soon come in. Igboho won't born. He will soon come in. The time is up. But mind you, we have a case. We are not fighting like the Igbo. Igbo are noise makers. Ariwo ni Igbo. I will call the music. Igbo, they are too lousy, they are too anything. They'll be fighting about Biafra. Do you know the number of people that have wasted their life in Igbo land over Biafra? Do you remember how they get the Naira? He said, according to the Fulani people who gang up, Naira means never will Igbo govern Nigeria again. That's the meaning of Naira. Then Kobo, anywhere you captured Ojukwu, Koboko Ojukwu, anywhere, and Koboko. That's what he said. That's why we come about Naira and Kobo. Igbo will not rule Nigeria again. Daddy, bẹ́ẹ̀ ṣe wá sọ pé Igbo ni. That is not checking is there. Bẹ́ẹ̀ wá ní Igbo ní rule Nigeria. Igbo ti rule kọjá now. Daddy Peter Obi wá ń kọ́ gbọ́n. No, don't worry. Igbo ti lẹ́yìn tó ń ṣe yẹn. Ilé mọ́tàì láti sọ fún ẹ. That is the embargo the Fulani placed on Igbo people. But after that again, Obasanjo is an Igbo man from Anambra. He has ruled. Then Obi, Goodluck Jonathan has ruled. You got the point? Yeah. Goodluck Jonathan has what? Has ruled. Then when you look at that's the trend. Tó bá wo àwọn tó rule jù ní orílẹ̀-èdè yìí, Obasanjo was military head of state, civilian head of state for 8 years. He's Igbo. So that means what they proposed on the Igbo did not work. So I'm not rejecting Igbo, I'm not saying, but that's what the Fulani, that was what in the record. But Igbo came through the back. Then when you look at Zaman Izambo, who was the vice president of Goodluck Jonathan,
They are both Igbo. Zambo was brought up in Kaduna, and he claimed, but just like why Obasanjo and Babangida claimed somebody from Niger, from Ogbomoso. So when you look at all these things, that's how they model everything. And when they want power, they can lie and lie and lie until they get there. So why I'm telling you now, and Obi cannot be anything in Nigeria. You see how he was looking for popularity everywhere. If you want to sell your goat in Nigeria, call Obi, Obi will come. If you wanted to dig well, you want to commission the well at the back of your house now, Obi will have money. Because these are the money they contributed for him. And he didn't use it for the job. He didn't ever use it for the job. Then again, when Obi was the president, when governor in Anambra, he did not do anything. He did not do anything to those people. Rather, he stole the money and went to Abuja to go and set up a big mall. And what happened to the mall? The Fidelity Bank is owned by Obi. Obi owns Fidelity Bank. And when you look at what the only person in Igbo is the man Umai that was with Tinubu, is a reliable Igbo man. There are some great Igbos that can handle. Go to Texas, go to America, go to everywhere. You see Igbos. They are excelling. Igbo and Yoruba are the bastard of the country. Igbo and Yoruba. Yeah, they have the brain. But the Fulani and the Hausa, they will not allow them. So in order for them to die here, they go to all the hospitals. Those people that treated Buhari before he died in London, they are the people that jackpot, they are Yorubas. In those hospitals. And when you look at the other day in Gigi, they say, oh, Gigi, this is your environment. What are you doing about the doctors who are traveling? He said, let them go. Because he has nothing in his sleeve. And any short man, ever, a short man is a dangerous man. Any short person is self-centered. He'll be thinking he knows more than everybody. And when you look at Luke 19, even Zacchaeus was a short person. He refused to contribute money to see Jesus Christ. Rather for him to go direct, he climbed the tree like a monkey. Then later the man said, come down. Today salvation entered your house. And when you see all those short people, their wife will be like trailer, big and everything. And they like woman like idiot. Look at Oshibaju. Look at all these short people. Look at the people around us. So that's what they do. Wow. Daddy, ẹ ṣeun gan sir. Daddy, nípa ọ̀rọ̀ Peter Obi, torí gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ni pé nígbà tó wà l'Anambra kò ṣe nǹkan kan. Kò dẹ̀ nílé ṣe kankan. Daddy. Because he lied. Obi did not have school certs. You can go to anywhere as a seminar and pile up certificate. That doesn't mean the certificate, they go and check Obi secondary school certificate. And even the university certificate he said he had. The certificate was given to Obi on Saturday. Very awkward and very fraudulent and Obi did not know his left from hand. And you look at the other when he was crying, Papa, he's this type of person that still have rapper and diaper in his bomb that want to rule Nigeria. It's not possible. And it cannot be possible. So don't worry. There is no vacant. Don't stress too much about 2027. 2027. Don't stress. Nothing. Even the Joker will be out by July next year. You see, everybody will go home. They will rather for them to go and contest. They will be paying their property tax. Gbogbo àwọn tó kóra wọn jọ yìí, only property tax ló máa wà next year by July, August. Wọ́n máa sáré torí ọ̀rọ̀ property wọn. They bọ́ only taxation náà ló lé wọn lérè yìí náà. And no country grow without taxation. So that's the problem. We are now on the right path. They are putting everything in place. By next year, Nigeria will be relieved. Even I told you from October. Yes, sir. I told you before I traveled. Yes. And go to the market now. They are so everybody can have free food. Nigeria knows how to eat. And after food, Nigeria knows how to make love. After food is love. They can make love to a woman, then you forget your name. And in Nigeria are now drunkard. All Nigerians are now drunkard. If it are too bad one, Igbo ti lọ́lẹ̀ kò sí mo tó tún mú gbọ́mọ̀ ìgboro náà mú sí. That's Colorado ọmọdé àmàlárí mọ́ pílà káàkiri sókè lọ expect. Ẹ ṣeun gan Daddy. Daddy, a rí ní pé ní Lagos State a rí pé àwọn ìjọba wọ́n fún àwọn ilé kọ̀ọ̀kan nígbà tí wọ́n fọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá jáde wọ́n wá ní agenda láti lé àwọn Igbo kúrò lẹ́kọ̀ọ́ ni. No.
wọ́n ti káàkiri tẹ́lẹ̀ ẹ̀yin kọ́ máa lọ́ọ̀lù wọn tó bá fẹ́ lè kó máa lọ́ọ̀lù wọn náà àwọn tó fẹ́ lé Ìgbò ṣe àwọn Ìgbò ló wà ládùúgbò wa yìí ṣe àwọn Ìgbò ló wà káàkiri wọ́n fọ́ ṣọ́ọ̀bù wọn ni wọn ò gbà wé ilẹ̀ wọn ò ní ìwé ilẹ̀ wọn ò ní sí ọ̀fọ̀ wọn ò ní sọ́fẹ̀ ojú àgbàrá náà kọ́lé sí Ìgbò lè kọ́ ṣọ́ọ̀bù sínú toilet they are desperate to sell ṣe mo ti mú wọn sí nǹkan tí mo sọ tẹ́lẹ̀ ó wà lórí talent lánàá náà. When you ask Igbo, bring bus of G-Wagon 2026, and they give us 2 weeks. And before the 2 weeks, one rob, one back in here. With what you see now, they are not hunting Igbo. Yoruba houses are there. They go to Oworo, go to Okobabasole, go to everywhere. They bring houses there. It's meant for Yoruba people. Then when you look at all the money they did, even all the money they looted during Goodluck Jonathan, Igbo brought it to Lagos. Just to buy property because property is moving. Can you build it in Indonesia? They break house in Anambra now. Yes. They Soludo break house. And all the government break house. Is it Yoruba house or Igbo house? I beg, those are sentimental things. It's too late to cry. The head is off, Jerry. Thank you, sir. Eshiongo, sir. Daddy, Nigeria at 65, Tasha Sheton. As a nation, Daddy, Shan test Wajuni Abiyan. Ask yourself. Ask your daddy. It's not me. Like me, I make progress. My children make progress. My father make my family make progress because I fought tooth and ache. If I should tell you all the job I've involved myself, although I'm private, because I'm going somewhere. Nigeria cannot give you anything. You have to look at what you want in Nigeria. Create, if you cannot get a job from government, create a job. If you are selling fine arts, opposite University of Lagos, consistency, when you put consistently, everything will be up for you. And if you do, when you work with time, time will help you. Time will what? Time will help you. So what you need to do is just to know what you are doing in Nigeria. Foreigner comes to this country and they thrive, they survive. Mike Adenuga was living in Nigeria. Then when you look at Dangote, either they stole money or he didn't steal money. Dangote exists in Nigeria. And even the whole black world here, they said the richest man is in Nigeria. The richest one in Africa is in Nigeria. So automatically, he knows how he makes his money. I know where he makes his money. I don't have any belief in somebody want to be the best in the whole nature. I believe in that. When you look at 2 Samuel 14:14, he said, know for sure that we're going to die. And when you look at Psalm 49, from verses 7, 8, 9, 10, he said the rich will die and the poor will die. So automatically, once you can get your daily food, even some people are making noise that in Nigeria, we cannot get 3 square meals. Nobody eats 3 square meals. Any normal woman being must not eat 3 square meals. When you leave your house by 5 o'clock in the morning and look for any Bukatarian around the lab, around the job for 2 o'clock, how can you make 3 square meals? Then after that dinner, and your dinner could be gala when you're inside the mood, we're coming back home. That's okay. There are a lot of things that we blow out of proportion, thinking that heaven will fall. Heaven will not fall. So God is not the owner of Nigeria. Nigerians own Nigerian. And Psalm 24 said the earth is the Lord. So automatically, we should thank God for 65. Any situation that we find ourselves, we need to what? We need to thank God. We thank God for the life of the Igbo people. We thank God for the life of the Yoruba people. We thank God for the life of the Acer people. But it's only the Fulani, we don't know where they came from. So that's the only thing. And we heard they came from Futajalon and everything. They are wanderers and everything. But now, they were looking for all means to make Nigeria, to Islamize Nigeria, to be an Islamic nation, which cannot be possible. That cannot give us any progress. So that's the problem. So Nigeria should find time to ask the president, how do we come about Fulani? Because we believe Nigeria has 3 tribes. And there's some other tribe under the BBO, the security, this and that, we should find out. How do we come? How did Fulani now become our baby? And they are killing people every day. And look at it the other day in Benue. He said they used trick on us that we should drop all our double barrel. But the AK-47 is still with the outsides. So that's the question, the big question of Nigeria should ask for 65. We should ask Abiola and Tinubu, ask all our leaders in the Senate. How do we come about Fulani? Then Fulani now is governor in about 14 states in the north. So where's the outsides? Do they change their name or? So that's all. Daddy, nípa ọ̀rọ̀ pínpín ṣé Yorùbá nation ṣó sì máa wá sí ìmúṣẹ? Torí bí àwọn Igbo ṣe ń jà fitafita fún Biafra, kódà lẹ́yìnjọ́ mẹ́ta àti ẹ̀tú gbọ́ ta rí ní orí ayélujára ní pé wọ́n mú
gentle yahoo ẹni tó ń jàjà òmìnira tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Ìgbò tiẹ̀ sọ pé ìyẹn ò kí ń ṣe freedom fighter o ní pé ìyẹn apààyàn terrorist lọ́pẹ́ táwọn Ìgbò kọ̀ọ̀kan sọ tá àti ẹ̀ mọ́bi ta fẹ́ yà sí. ṣé Yorùbá nation ṣé ó sì máa wá sí ìmúṣẹ? bó ṣe bẹ̀rẹ̀ ń sìn ó ká ẹ lára bẹni pé ọ̀la ló máa ṣẹlẹ̀ but Yorùbá nation kò sígbà tó lè gbà sábẹ́ carpet. Biafran, there is no how you can sweep it under carpet. That is what is in their mind. That we don't want unity again. This our marriage has kwachoko. So let us go and treat our kwachoko. That's what we're saying. Let the Igbo go. Let the Yoruba go. Then let the Hausa go. If they want to divide the north for Fulani and Hausa, they can do. You know what I'm saying? But when you look at all the kidnapping that is happening in Igbo land, in Yoruba land, not all of them are Fulani. Igbo are kidnapping Igbo. Yeah. Igbo are raping, are rapists. Igbo are doing a lot of things to themselves. Likewise, Yoruba in Ekiti, in Kwara, and everywhere. You know what I'm saying? So automatically, Yoruba nation still stand. Yoruba nation still what? Still stand. And it will happen. There's nothing we can do.